Ẹ kú dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run aláàánú, olùpamọ́ aláàbò wa, ọba tó mú wa rí ọjọ́ kìíní nínú oṣù kejì. Ìyìn àti ọlá ni fún orúkọ mímọ́ yín o. Ọlọ́run tó mú wa la ògbólógbò oṣù kìíní kọjá. A ṣe yín lọ́ba Ọlọ́run ààbò wa, ibi ìsádi wa, àpáta wa, aláfẹ̀yìntì wa, Ọlọ́run tí ò jẹ́ àjábọ́. Ògo ni fún orúkọ mímọ́ yín, àfihàn àti ọlá fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a gbéyàwó lénìí, Olúwa ẹ jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o. Kó má ṣe olòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ kìíní oṣù kejì. Àkòrí tí a ó gbéyàwó sọ pé Ọlọ́run ń kọ́ ni apá kejì. Ọlọ́run ń kọ́ ni apá kejì. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin. Ìwé orin Dáfídì orí ìkarùndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrin. Fi ọ̀nà rẹ hàn mí, Olúwa, kọ́ mi ní ipa tìrẹ. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà dé ìkẹtàlá. Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkẹfà dé ìkẹtàlá. Ṣùgbọ́n àwa sọ̀rọ̀ ọgbọ́n láàrin àwọn tí ó pè, ṣùgbọ́n kì í ṣe ọgbọ́n ti ayé yìí o, tàbí ti àwọn olórí ayé yìí tí ó di asán. Ṣùgbọ́n àwa sọ̀rọ̀ ọgbọ́n Ọlọ́run ní ìjìnlẹ̀, àní ọgbọ́n tí ó farasí, èyí tí Ọlọ́run ti lànà sílẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé fún gbogbo ògo wa, èyí tí ẹnikẹ́ni nínú àwọn olórí ayé yìí kò mọ̀, nítorí ìbá ṣe wípé wọ́n mọ̀ ọ́ ni, wọn kì bá ti kan Olúwa ògo mọ́ àgbélébù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ pé ohun tí ojú kò tíì rí àti èyí tí etí kò tíì gbọ́, tí kò sì wọ ọkàn ènìyàn lọ, ohun wọn ni tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún àwọn tí ó fẹ́ ẹ. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀, nítorí pé ẹ̀mí ní ń wádìí ohun gbogbo, àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Nítorí ta ni nínú ènìyàn tí ó mọ ohun ènìyàn kan bí kò ṣe ẹ̀mí ènìyàn tí ó wà nínú rẹ̀? Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó mọ ohun Ọlọ́run bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n àwa ti gbà á, kì í ṣe ẹ̀mí ti ayé o, bí kò ṣe ẹ̀mí ti Ọlọ́run, kí àwa kí ó lè mọ ohun tí ó fi fún wa ní ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ohun náà tí àwa sì ń sọ kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n àwọn ènìyàn ń kọ́ni o, kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n àwọn ènìyàn ń kọ́ni, ṣùgbọ́n ẹni tí ẹ̀mí mímọ́ fi ń kọ́ni, ẹni tí a fi ohun ẹ̀mí wé ohun ẹ̀mí. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún alẹ́ ní ọjọ́ àbámẹ́ta. Lánàá mo sọ nípa bí Ọlọ́run ṣe ràn mí lọ́wọ́ láti ṣe parí iṣẹ́ ìwádìí ìkẹ́kọ̀ọ́ ìgboyè ìmọ̀ ìjìnlẹ̀ àgbà nípa kíkọ́ mi bí wọ́n ò ṣe yanjú ìṣirò tó le nípa ọ̀rọ̀ rẹ̀. Lónìí mo fẹ́ sọ òmíràn fún ọ nípa bí Ọlọ́run bó ṣe ń kọ́ àwọn ọmọ rẹ̀ ní ìgbà tí mò ń kọ́ ẹ̀kọ́ láti gboyè ìmọ̀ ìjìnlẹ̀ àgbà ní Yunifásítì Èkó. Alábòójútó mi ará India ni. Ó fún mi ní àwọn iṣẹ́ àṣetiléwá kí ó tó rìnrìn àjò. Nígbà tí ó dé, mo ti ní ìtẹ̀síwájú tó lọ́ọ̀rìn nínú iṣẹ́ náà, èyí tí ó mú kí ó bi mí pé iná ọkù. Mo mọ̀ pé Kìrìsìtẹ́nì ni ọ́ o, torí náà o kò ní parọ́ rárá o. Ta ló ràn ọ́ lọ́wọ́? Kò gbàgbọ́ nínú Ọlọ́run o, ṣùgbọ́n ó mọ̀ pé Kìrìsìtẹ́nì kì í parọ́. Mo mọ̀ pé tí mo bá sọ pé Jésù, yóò fi mí ṣe yẹ̀yẹ́ o. Torí náà mo sọ pé ọ̀jọ̀gbọ́n Emmanuel ni, èyí tó tọ́ka sí ọ̀kan nínú àwọn orúkọ Jésù nínú Máàkù orí ìkíní. Nínú Mátíù orí ìkíní ẹsẹ̀ ìkẹtàléníogún. Nígbà tí o bá di kòríkòsùn pẹ̀lú Ọlọ́run, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní ìpele ọgbọ́n àti òye tó tayọ ti àwọn ẹlẹgbẹ́ rẹ. Bí o bá ṣe ń súnmọ́ Ọlọ́run sí ni yóò máa mú ọ gbọ́n sí. Ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní dáhùn àwọn ìbéèrè ní ọ̀nà tí yóò fi hàn gbangba pé àwọn ènìyàn pé Ọlọ́run ló ń kọ́. Ìwọ yóò wo àwọn ìṣẹ̀lẹ̀ tó le, ìwọ yóò sì yanjú rẹ̀. Ọlọ́run yóò sì fi àwọn ọ̀nà àbáyọ wọ̀n ọ́. Ní ìgbà tí o bá lọ àwọn ọ̀nà àbáyọ tí Ọlọ́run fún ọ,
àwọn ènìyàn yóò rò pé o gbọ́n gan-an ni o, nígbà tí ó jẹ́ pé o kàn ní olùkọ́ kan tó ju gbogbo àwọn olùkọ́ lọ ni. Nínú ìwé Gàlátíà orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n Bíbélì wípé nítorí pé iye ènìyàn tí a ti ẹ̀mí mímọ́ baptisí nínú Kristi wọ́n ti gbé Kristi wọ̀. Ní ilẹ̀ Yorùbá níbi tí mo ti wá, òwe kan wà tó máa ń sọ pé bí ewé bá pẹ́ lára ọṣẹ ó máa di ọṣẹ, wípé àbáptísì rẹ sínú Kristi fi hàn pé o ti di ọ̀kan pẹ̀lú Ọlọ́run. Bí o ṣe ń dàgbà nínú rẹ̀ nípa gbígba àdúrà lójoojúmọ́, nípa ìpéjọpọ̀ pẹ̀lú àwọn onígbàgbọ́ yòókù, kíka Bíbélì rẹ, kíkéde ìyìn rere àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní gbé ní ọ̀nà tí Kristi ìbá máa gbé. Tó bá jẹ́ wípé ó wà nínú ayé yìí, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní ìpele ọgbọ́n tí ó ga ju ti àwọn tó yí ọ ká lọ, nítorí ó ti yọ̀ǹda fún Ọlọ́run àti pé ó ti ń farahàn nínú ayé rẹ. Ọlọ́run ti ń farahàn nínú ayé rẹ pátápátá. Olùfẹ́, Ọlọ́run ni olùkọ́ tó ga jùlọ o. Inú rẹ̀ ni gbogbo ọgbọ́n àti ìmọ̀ wà o. Kólósè orí ìkejì ẹsẹ̀ ìkejì dé ìkẹta. Tí o bá fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú rẹ̀, o kò ní sinmi lé ìmọ̀ ara rẹ rárá o. Ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún yóò jẹ́ olùkọ́ rẹ. Kókó ọ̀rọ̀: nígbà tí o bá di kòríkòsùn pẹ̀lú Ọlọ́run, ìwọ yóò bẹ̀rẹ̀ sí ní ṣe bíi tirẹ̀. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ kòríkòsùn pẹ̀lú rẹ, kí o lè máa kọ́ mi ní ohun gbogbo tó yẹ kí n mọ̀, kí n sì lè tayọ àwọn ẹgbẹ́ mi. Fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbé nínú rẹ, láti fi ọ́ síwájú, kí o lè fún mi ní ọgbọ́n tí ó tayọ tàwọn ẹlẹgbẹ́ mi. Olúwa yóò sì ṣe bẹ́ẹ̀ fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ má bá mi share, kẹ́ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀rọ̀ ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.